àbírú kí wọ́n leléyìí. Isa gé nǹkan ọmọkùnrin ara ẹ̀ dànù nítorí obìnrin. Ṣé ni àwọn èèyàn ń kọ hà? Ṣé wọ́n ní a ò rí eléyìí àfi ń dẹ́rùba ọlọ́rọ̀ ni? Ṣé ni ẹnu ya àwọn èèyàn lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ yìí lágbègbè Bama nípínlẹ̀ Borno nígbà tí baálé ilé kan torúkọ rẹ̀ ń jẹ́ Isa tó gé nǹkan ọmọkùnrin rẹ̀ tó mú ọ̀bẹ tó gé dànù látàrí pé ìyàwó rẹ̀ kọ̀ láti padà sílé. Gẹ́gẹ́ bí àwọn tí ọ̀rọ̀ náà sojú wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n ní Isa ló mú ọ̀bẹ tó sì mú ọ̀bẹ ọ̀hún tó fi ń la ikùn ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kó tó mú ọ̀bẹ ọ̀hún láti fi gé nǹkan ọmọkùnrin rẹ̀ dànù látàrí pé ó ní kọ̀rọ̀ ọ̀run ó sàn ju kọ̀rọ̀ ayé lọ nítorí bí ìyàwó rẹ̀ kan torí orúkọ rẹ̀ ń jẹ́ Bayente Modu bó ṣe kọ̀ láti padà sínú ilé rẹ̀ lẹ́yìn tó ti kọ obìnrin òun náà sílẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n ní tí lọ́kùnrin yìí sọ pé ní tó bá mú obìnrin yìí tí ò padà wá ọ̀dẹ̀ òun ọ̀yàn àgbẹ̀mí ara òun ni. Báyìí ló mú ọ̀bẹ tó sì fi ń la ara rẹ̀ níkùn lẹ́ẹ̀mẹ́ta kó tó di pé ó wá mú ọ̀bẹ ó fi gé nǹkan ọmọkùnrin rẹ̀. Ṣùgbọ́n ṣá o, àwọn ẹlẹ́yinjú àánú tó wà ládùúgbò wọ́n ti gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn lọ́wọ́ báyìí níbi tó ti ń gba ìtọ́jú. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Borno wọ́n ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Lẹ́yìn tí àwọn bá parí ìwádìí, àwọn máa fi ìròyìn àwọn máa fi tó àwọn aráàlú létí. Nípínlẹ̀ Kánò, àwọn jàǹdùkú wọ́n dàǹbarú ìdìbò tó ń lọ lọ́wọ́, wọ́n da ìbò rú. Ọwọ́ ọlọ́pàá tẹ tọ́ọ̀gì igba 200 látàrí bí wọ́n ṣe da ìbò rú ní ìpínlẹ̀ Kánò níbi ìbò àtúndì léyìí tó ń lọ lọ́wọ́ lọ́jọ́ àbámẹ́ta sátidé yìí. Ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti wá ké fún àjọ INEC pé kánjọ jàre wọ́n wọ́gi lé ètò ìdìbò náà ní kíákíá látàrí pé kinní ọ̀hún kò lọ bó ṣe tọ́ àti bó ti yẹ. Bákan náà ni àjọ INEC nípínlẹ̀ Kánò wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni àwọn tọ́ọ̀gì wọ́n dàǹbarú ètò ìdìbò ọ̀hún níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà tí ìbò náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ṣùgbọ́n ṣá o ìbò náà padà ń tẹ̀síwájú. Nípínlẹ̀ Enugu ṣe ni àwọn kan ṣèwọ́de látàrí bí wọ́n ní àwọn èròjà tí wọ́n fi ń dìbò níbi àtúndìbò tó ń lọ lọ́wọ́ nípínlẹ̀ ọ̀hún bó ṣe pòórá tó di àwátì. Lẹ́ka eré ìdárayá, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Newcastle àti Aston Villa ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ta ọ̀mì níbi ìfẹsẹ̀wọnsẹ̀ Premier League lẹ́yìn tó bẹ̀rẹ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé yìí. Nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ náà bẹ̀rẹ̀ ni àwọn méjèèjì kò gbà fúnra wọn bó tilẹ̀ jẹ́ pé ikọ̀ Aston Villa ọ̀kan nínú agbábọ́ọ̀lù rẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó gba káàdì pupa tá a mọ̀ sí red card, ṣùgbọ́n o ti káàdì tí wọ́n gbà yìí ṣe ni wọ́n tún ta ọ̀mì 0-0 ni wọ́n gbà. Ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ Àtòtọ́rí online TV, òṣìṣẹ́ àfihàn wà kò ní di ohun tẹ́ mọ̀ náwó sí. Ọ̀tàn ẹgbẹ́ òṣèlú APC wọ́n fẹ̀yìn El-Rufai janlẹ̀ pọ̀ nínú ilé rẹ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé yìí níbi ìbò àtúndì tó ń lọ lọ́wọ́ nípínlẹ̀ Kaduna. Kí bá ṣe mọ̀ wípé ṣe ni ìbò àtúndì ń lọ láwọn ìpínlẹ̀ kan káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ àbámẹ́ta sátidé yìí léyìí tó ń wáyé nípínlẹ̀ Kaduna. Ní báyìí ẹni tó jẹ́ Nasir El-Rufai tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó wà nínú ẹgbẹ́ òṣèlú APC tó ti takọ́sọ́ lọ sí inú ẹgbẹ́ òṣèlú ADC ní ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti fẹ̀yìn rẹ̀ janlẹ̀ báyìí o níbi ìbò àtúndì yìí lẹ́yìn tó wáyé ní ìtàlẹ̀ rẹ̀ gangan